ìròyìn yàjóyàjó láti lè ṣe Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn. Ìgbẹ́jọ́ Abdulrahman Bello àti àwọn mẹ́rin míì tí wọ́n fẹ̀sùn ìpànìyàn àti ìfipábánilòpọ̀ kan tẹ̀síwájú lónìí ní ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin. Ìgbẹ́jọ́ náà wáyé lábẹ́ ìdájọ́ Christiana Ajayi. Ọ̀sẹ̀ tó kọjá ní ilé-ẹjọ́ dá àwọn afurasí náà padà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá ní ìlú Ìlọrin. Níbi ìgbẹ́jọ́ náà tó wáyé ní nǹkan bíi aago 9 òwúrọ̀ ní ẹlẹ́rìí àkọ́kọ́ dókítà Ọlálékan Ọlálẹ́yẹ láti ẹ̀ka tó ń ṣàyẹ̀wò òkú ní ilé ìwòsàn UITH Ìlọrin ti jẹ́rìí pé àwọn rí ìwé gbà lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún 2025 láti yẹ ẹ̀yà ara olóògbé wò. Lẹ́yìn àyẹ̀wò náà, Inspector Mohammed gba èsì àyẹ̀wò náà. Lẹ́yìn tí ilé-ẹjọ́ bi léèrè pé tí ó bá ti rí àwọn ẹ̀yà ara tó ṣe àyẹ̀wò rẹ̀ ṣe ó dá wọn mọ̀, Hussaini ní bẹ́ẹ̀ ni o. Ó sì fi àbájáde àyẹ̀wò náà lé wọn lọ́wọ́ láti jẹ́rìí sí èyí tí adájọ́ gbà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí o. Agbẹjọ́rò olùpẹ̀jọ́ kìíní tako àkọsílẹ̀ èsì àyẹ̀wò náà, ṣùgbọ́n adájọ́ kò gba ọ̀rọ̀ náà wọlé o. Olùjẹ́rìí sọ pé ọwọ́ méjì àti àwọn ẹ̀yà ara tó kù ni wọ́n ṣe àyẹ̀wò rẹ̀. Àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ gba ìwé àyẹ̀wò náà pé àwọn yóò lọ fún akọ́ṣẹ́mọṣẹ́ láti ṣàlàyé rẹ̀ dáadáa fún àwọn o. Ẹlẹ́rìí kejì láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ṣàlàyé fún ilé adájọ́ pé lọ́jọ́ 9 oṣù kejì ọdún 2025 ni ọkùnrin kan tí wọ́n ń pè ní Adéfálò Lawal wá fi tó àwọn létí lágọ̀ọ́ ọlọ́pàá ọjà ọba ní ìlú Ìlọrin pé òun wá ọmọ òun Hafsat Lawal tó jáde tí kò sì wọlé padà mọ́ òun. Ó fi kún pé àwọn ti ṣe ìtọpasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Hafsat dé ọ̀dọ̀ Abdulrahman nítorí òun ló pè gbẹ̀yìn lọ́jọ́ náà. Lọ́jọ́ 14 oṣù kejì lọ́wọ́ tẹ ọkùnrin kan tí wọ́n ń pè ní Abdulrahman Bello lágbègbè ìsàlẹ̀ Kòtò ní ìlú Ìlọrin. Abdulrahman Bello mú àwọn ọlọ́pàá lọ ilé rẹ̀ lọ́jọ́ 15 oṣù kejì. Ó fi kún pé ojú ọ̀nà Ọ̀fà gáràjì làwọn dé tí Abdulrahman Bello fi jẹ́wọ́ fún àwọn pé òun ti ṣekú pa Hafsat Yetunde Lawal ṣùgbọ́n kí wọ́n má ṣe sọ fún ẹnikẹ́ni o, tí òun ṣetán láti fún àwọn ọlọ́pàá lówó rìbá. Ó sì tún jẹ́wọ́ fún ọ̀gá ọlọ́pàá DPO. Lẹ́yìn náà ni wọ́n lọ sí ilé rẹ̀ níbi tí wọ́n ti rí bàtà Yetunde àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì. Nígbà tí wọ́n wọ yàrá la rí àdá tó ní ẹ̀jẹ̀ lára, ọ̀bẹ rọ́bà tí ó ro ẹ̀jẹ̀ sí àti ike ọ̀dà tí ọwọ́ méjì wà tí wọ́n da ògógóró sí wà. Ó sì jẹ́wọ́ wípé òun pa òun láti fi ṣe oògùn owó ni. Ọlọ́pàá ní Abdulrahman yìí kan náà ló mú àwọn lọ agbègbè Òkè Olówó ní ibi tó tọ́jú ẹ̀yà ara tó kù sí. Ilé-ẹjọ́ bi ọlọ́pàá náà léèrè pé ṣé tó bá rí ẹ̀yà ara náà ṣe ò dá mọ̀ o. Ó sì ní bẹ́ẹ̀ ni wọ́n ṣí ẹ̀yà ara náà fún láti wò ó. Wọ́n sì ṣe àfihàn fọ́nrán fídíò tí àwọn ọlọ́pàá gbà sílẹ̀ lásìkò tí wọ́n lọ ṣe àyẹ̀wò ilé rẹ̀. Ilé-ẹjọ́ gba ọ̀rọ̀ rẹ̀ wọlé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí. Ẹlẹ́rìí kẹta láti ẹ̀ka àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ìpínlẹ̀ Kwara tún jẹ́rìí tako Abdulrahman Bello. Ó ṣàlàyé wájú sí pé Abdulrahman sọ fún àwọn pé lẹ́yìn tí òun pa Hafsat Yetunde Lawal tán, òun ju òkú rẹ̀ tó kù sí ilẹ̀. Ìgbà tí àwọn yóò fi débẹ̀, àwọn òṣìṣẹ́ elétò àyíká ìjọba ìpínlẹ̀ Kwara ti palẹ̀ àwọn ìdọ̀tí mọ́ òun. Wọ́n sì lọ ibi tí wọ́n da ilẹ̀ jọ sí ní ibi tí àwọn tó ń sa ilẹ̀ ti ń ra àwọn ilẹ̀ náà lówó láti rí ẹ̀yà ara tó kù. Nígbà tí àwọn padà sí ọ̀rọ̀ wa Abdulrahman Bello lẹ́nu wọn ló jẹ́wọ́ pé àwọn ẹ̀yà ara Hafsat Yetunde Lawal nìyí èyí táwọn rí o. Adájọ́ gba ọ̀rọ̀ rẹ̀ wọlé o gẹ́gẹ́ bí ẹlẹ́rìí. Lẹ́yìn èyí adájọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 21 oṣù yìí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Ẹ ṣé púpọ̀. Jígí Alára ìkànnì ìlú mọ̀ọ́dúnrún ọ̀sẹ̀.
ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.